Ẹ kú dédé àsìkò yìí gbogbo èèyàn. Ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè kan ni o. Ṣé Nàìjíríà tèmi ti grow up, tí mo ti dàgbà, tí mo ti ṣe kékeré, àti ní ilẹ̀ Yorùbá tí mo ti ṣe kékeré ní ẹ̀yìn ìyá kan lórí social media yìí lẹ ti ṣe kékeré? Ṣé ní Yorùbá community tèmi gbé, ṣe extended family tí wọ́n ti raise me up, ṣé òun ni wọ́n ti raise ẹ̀yìn ìyá kan? Kí ló dé tá a máa fi pé ẹ hate èèyàn kan tẹ́nìyẹn bá wá ń sòótọ́ ọ̀rọ̀ ẹ ní admit pé òótọ́ ọ̀rọ̀ ní lágbájá ń sọ tó mo hate ẹ o, ṣùgbọ́n ọ̀rọ̀ tó sọ yìí òótọ́ ọ̀rọ̀ ni. Sentiment hatred tẹ ní fún obìnrin yẹn, ẹ̀yin obìnrin kan ẹ tún máa gbé wọ life, even kí nǹkan tó ń sọ yẹn kó wúlò fún ọmọ yín ẹ ní fẹ́ gbà á. Ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ arábìnrin yìí ó dá lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà àti Ìyábọ̀ Òjó. Ó ní wípé ó ní gbogbo ọ̀rọ̀ tí Ìyábọ̀ Òjó ń sọ nípa bàbá Ìjẹ̀ṣà ó ní òótọ́ ni o. Ó ní ṣùgbọ́n bí àwọn èèyàn ò ṣe nífẹ̀ẹ́ Ìyábọ̀ Òjó ló jẹ́ kí wọ́n kẹ̀yìn dá. Ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ ká gbọ́ fídíò náà dé ìparí. Mo fẹ́ sọ̀rọ̀ lórí bàbá Ìjẹ̀ṣà àti Ìyábọ̀ Òjó. Jọ̀ọ́ tó bá jẹ́ pé ní extended family setting tí mo ti grow tó o dẹ̀ jẹ́ around my age tàbí bóyá kò jù mí lọ díẹ̀, ṣé ìwọ òòrìn ní gbèrègbèrègbè kí àwọn extended family members yín nílé bàbá ẹ̀ yẹn kán fẹ́ molest ẹ tàbí kán ti molest ẹ? Torí èmi tí mo wà ń bí báyìí, Ọlọ́run ló gbà mí lọ́wọ́ cousin mi. Age mi gbà yẹn mi lè ju 4 or 5 years old lọ, torí mo mọ̀ pé mi ò tí ì bẹ̀rẹ̀ primary school. Tí cousin mi, ìyá ẹ̀ ni wọ́n bí lé bàbá mi. Bàbá mi kó gbogbo wọn mọ́ra, ó ń tọ́jú wọn, ń bọ́ wọn, ó ń ṣe gbogbo ẹ̀ ní o, tó ń rán wọn lọ sí school. Ẹni tí à ń sọ yìí ó máa fẹ́ tó mi bí lọ́mọ o, tó fẹ́ molest mi. If not for one bàbá kan àáfàá ni ní town mi tí ó ti lé mi sílẹ̀, mi ò dẹ̀ mọ̀ anything kí n tó realize mo ti wà ní secondary school. Nǹkan tó fẹ́ ṣe fún mi, tí bàbá yẹn wú igi kan nílẹ̀ tó fi nà pé ó tẹ ọmọ bọ́ kátà díẹ̀, ṣé o fẹ́ bá a sùn ní? Ṣé ìyàwó ẹ ni? Ṣé tó bá tó yàwó fẹ́, kí ló tó sọ pé kán fẹ́ yàwó fún ẹ? Gbogbo nǹkan tí bàbá yẹn sọ lọ́jọ́ yẹn kò yé mi until tí mo tó wọ secondary school. Ẹ jọ̀ọ́, ṣé ẹ̀yin obìnrin tẹ́ ń gbèjà bàbá Ìjẹ̀ṣà, ṣé ẹ̀yin ò ń ṣe victim of nǹkan tí mo sọ yìí ni? Abẹ́ kan fi hatred tẹ ní fún Ìyábọ̀ Òjó, ẹ tún fẹ́ fi máa ba yé àwọn ọmọ tá à ń bí àtàwọn ọmọ wa, ẹ fẹ́ máa fi bàjẹ́. Kò sẹ́ni tó lè trash rubbish pẹ̀lú àwọn ọmọ ti tèmi o. In fact, táwọn ọmọ mi bá sì sọ fún mi bọ́n ṣe dàgbà tó tán ti dẹni ara wọn yìí, pé mọ̀ táwọn wà kékeré ẹnìkan ládùúgbò àbí bọ̀dá kínní kan mọ̀ lẹ́sẹ̀ àwọn, mo sì máa take care up, màá sì bá ẹni yẹn fa wàhálà bí mo ṣe ti tó táwọn ọmọ yẹn ti dàgbà yìí. Tẹ́ ẹ fi ń gbèsè yìí bàbá Ìjẹ̀ṣà, ṣé kò sí evidence pé bàbá Ìjẹ̀ṣà ṣe ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ yẹn ni? Àbẹ́fẹ́ kí kóòtù yẹn kó tún máa ṣàyín ṣàkúṣà? Ṣé ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní community ṣá? Àárín àwọn ọmọdé, àwọn ọmọ tó ṣẹ̀ ń wọ adolescent age, àárín wọn mo ti ń ṣiṣẹ́, àárín wọn ni mò ń gbé. Tẹ́ ẹ bá mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí àwọn ọmọ yẹn, even bí ojú ṣe là tó yìí, ní àwọn ọmọ yín tẹ́ bá mọ ohun tí àwọn extended family yín ń ṣe fún wọn tó wá ń sọ fún àwa, kò yẹ kẹ́ máa gbèsè yìí bàbá Ìjẹ̀ṣà, ẹ̀yin ìyá kan, torí pé ẹ̀ ti Ìyábọ̀ Òjó àbí ẹ dẹ̀ fẹ́ bà ayé jẹ́. Tí evidence wà pé bàbá Ìjẹ̀ṣà ṣe ẹ̀ṣẹ̀ yìí, tí àwọn tó ti ṣe bẹ́ẹ̀ sí in the past tí wọ́n testify ní court, video evidence, forget about the relationship between bàbá Ìjẹ̀ṣà àti princess. Ẹ tó bá súnmọ́ èèyàn náà ló máa ń molest ọmọ èèyàn. Yes, ṣé mo pé ẹ̀yin ìyá kan náà tẹ́ bá lọ gbé ọmọ fún ọkọ, tẹ́ bá lọ gbé ọmọ fẹ́ ọkọ mi, ṣé mo pé àwọn ọkọ yín wọ́n máa ń molest àwọn ọmọ yín? Ẹ dẹ̀ rí báyìí, ẹ dẹ̀ máa fọwọ́ bù, ẹ máa cover ọkọ yín,
kí ilé yín yẹn má bàa dàrú. tẹ́ ẹ dẹ̀ rí i pé ọkọ tó gbé yín sílé ó molest ọmọ yín, ẹ dẹ̀ máa cover ẹ máa pọ́n irọ́ ní ewé. So ìgbà wo lẹ̀ ní defend bàbá Ìjẹ̀ṣà? ṣé kò yẹ kí gbogbo wa panu pọ̀ ká sọ pé ohun tí bàbá Ìjẹ̀ṣà ṣe kò dáa? kí àgbàlagbà arú yẹn kó máa bá ọmọ kékeré sùn, kó máa dó àwọn ọmọ kékeré káàkiri. serial pedophile ni bàbá Ìjẹ̀ṣà. kò ń ṣe ọmọ princess nìkan ló máa kọ́kọ́ ṣe fún. àbí ẹ̀yin ò rí àwọn tó wá testify ní court? bá a ṣe sọ pé kò sí ìdájọ́ òdodo ní Nàìjíríà tó ṣe rò pé kò tiẹ̀ sí rárá ni. tẹ̀yin obìnrin kan, ẹ̀yin ìyá kan, ẹ̀yin grandmother kan, ẹ̀dẹ̀ ń gbèjà bàbá Ìjẹ̀ṣà, ẹ̀ ń criticize Ìyábọ̀ Òjó. ṣé ẹ mọ̀ yí pé irú àwọn bàbá Ìjẹ̀ṣà pọ̀ nú àwọn ọkùnrin? èmi ò lọ́mọ kékeré lọ́wọ́ o, mi mọ̀ bóyá civilization ti gbà kúrò. àwọn ọkùnrin wa wọn ò máa bá àwọn ọmọ kéékèèké, àwọn ọmọ wa wọn ò máa bá wọn sùn mọ́. bóyá civilization ti dé tó ti gbà á lọ, bóyá ayé ìgbà tèmi ló wà, which I am not very sure pé ó ti lọ, because àwọn ọmọ ṣì ń fún wa ní report oríṣiríṣiríṣiríṣiríṣi tá a dẹ̀ ń ṣe investigation, tá a dẹ̀ ń rí bẹ́ẹ̀. ẹ wá ń gbèjà sí àwọn ọkùnrin yìí. ọkùnrin tí ò bá ṣe pedophile, tí ì bá ṣe kó ti ṣe rí, tí ì bá ṣe kó ń ṣe lọ́wọ́, tí ì bá ṣe kó ti ní tendency pé òun fẹ́ ṣe, wàláì kò ní gbèjà sẹ́yìn bàbá Ìjẹ̀ṣà. ká má ṣe sọ ẹ kínní. ṣó yẹ kí bàbá Ìjẹ̀ṣà ṣe fíìmù ká wò mọ́ ni? ẹ̀kọ́ ni bàbá Ìjẹ̀ṣà fẹ́ kọ́ mi, ẹ̀kọ́ ló fẹ́ kọ́ ọmọ yín, ẹ̀kọ́ ló fẹ́ káwọn ọmọ yín. tẹ́ ẹ wá ń gbèjà àti ẹ̀gbá àwọn ọkùnrin tó ń tẹ bá tiẹ̀ ń gbèsè ẹ̀yìn ẹ̀ o. irú ìró ní borùn. bọ́ ìwọ obìnrin tá a jọ ṣe justice for Ọ̀jáyá, tá a jọ fi platform wa sọ, tá a jọ fi platform wa fight lecturer yẹn pé that lecturer and the son must be brought to book. ìwọ obìnrin yẹn tún wá bọ́ sí bíbá yìí, ó tún wá pààkì sẹ́yìn bàbá Ìjẹ̀ṣà, ó wá bú Ìyábọ̀ Òjó pé nǹkan tí bàbá Ìjẹ̀ṣà ṣe dáa. which type of mother are you? which type of grandmother are you? ẹ̀tanú sentiment bẹ́ẹ̀ mi ṣe wà yìí, I don't have a friend and I don't have an enemy. tó o bá fight fún right cause, màá support ẹ. ká má kíra mọ́, ká má kíra rí, kí má mú ẹ rí. tó o bá dẹ̀ ń jàjẹ̀bi, màá padà lẹ́yìn ẹ. ṣùgbọ́n tó o bá ń ja ìjà rẹ, I will support you in totality, no matter the differences between us. ọ̀rọ̀ ayé àwọn ọmọ wa là ń sọ yìí. Ọlọ́run jọ bàbá Ìjẹ̀ṣà tí ì ṣe time ló commit offence. ẹ mọ̀ kan tí mo sí life imprisonment. tó bá jẹ́ pé time tá a wà yìí ní bàbá Ìjẹ̀ṣà ṣe nǹkan tó ṣe yẹn, ṣe mọ̀ pé kò ní dé lẹ́wọ̀n. He will spend the rest of his life in jail. lóòótọ́ bàbá ọkọ mi ni wọ́n, ọmọ ìlú kan náà làwọn àtọkọ mi. ọ̀rọ̀ yẹn kọ́ là ń sọ yìí, kọ́ gbọ́rọ̀ ọmọ ìlú àbí nǹkan kan kọ́ gbé sí ẹ̀gbẹ́. èèyàn burúkú ni wọ́n. kéèyàn má lè fi ọmọ ṣọ́ irú bàbá Ìjẹ̀ṣà yẹn pé mo fẹ́ jáde, kí bàbá Ìjẹ̀ṣà ti penetrate ọmọ kéèyàn tó dé. wọ́n wá ń sọ ìyẹn, ẹ̀yin ìyá kan, ẹ̀yin ìyá ìjà àràbùkà, ẹ̀yin obìnrin òṣì kan, ẹ̀dẹ̀ ń pèsè ẹ̀yin bàbá Ìjẹ̀ṣà torí pé hate Ìyábọ̀ Òjó. kí lẹ̀ ń breed náà? ó mì pé tọmọ yín ọkùnrin náà tó bá fẹ́ ṣe kó ṣe, àbí kéèyàn má lè fi ọmọ sílé. there is somebody lẹ́gbẹ̀ẹ́ lé mi, ó máa ti àwọn ọmọ mọ́lé ni. tó bá fẹ́ lọ rata lásán, ó máa ti àwọn ọmọ ìmọ́lé, ó máa kan gate, ó máa pè mí, alájà ẹjọ́ àwọn ọmọ yìí wà ń lé kìíní kìíní. mo ní yé táwọn ọmọ ìmọ́lé jẹ́ kó máa ṣeré ń ta, ókè máa jókòó máa ṣọ́ wọn. kí èèyàn fẹ́ jáde lọ kẹ́rù máa bà á pé kóhun tó fi ọmọ sílẹ̀ kóhun tó dé, ọkùnrin tó wà ládùúgbò ó máa penetrate ó máa defile ọmọ òun. adé ń sọ èdè ń pè sẹ́yìn bàbá Ìjẹ̀ṣà, wọ́n ti ẹ̀ gbọ́ tẹ̀yìn ọkùnrin, ewu lẹ́yìn ìyá yìí, irú ìyá wo ni yín? because you hate Ìyábọ̀ Òjó, kí bàbá Ìjẹ̀ṣà máa ṣayé bó ṣe ń ṣayé yẹn lọ. ṣé ẹ mọ iye ọmọ tí bàbá Ìjẹ̀ṣà tó ti defile? ẹ mọ iye ọmọ kékèké tó ti bá sùn tó testify nìkan? ṣé Ìyábọ̀ Òjó náà ló lọ kó gbogbo àwọn yẹn wá? kọ́sì mi yẹn ń sìn tó fẹ́ defile èmi mà tí wọ́n lọ́mọ 4 years, ojú wọn ti fọ́ sílé ń sìn, ojú wọn tó dẹ̀ fọ́ yọ ọpọlọ wọn tún fọ́, káyé wọn gan fọ́ ọmọ torí délé mi ò forgive wọn, and I'm not going to forgive him. ẹ jẹ́ ká máa sọ òótọ́ ọ̀rọ̀, no matter how bitter it is. ẹ jẹ́ ká máa sọ òótọ́, ẹ̀yin ìyá yìí ẹ máa sọ òótọ́.